Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí, ẹ̀yin tèmi ṣé dáadáa lẹ wà? Tó ẹ̀yin tèmi ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé kan bí ó ṣe máa gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Nínú fídíò tí ẹ̀ ń wò yìí, arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí ó ní gbogbo wa mọ̀ sí actress Lọlá Àlàó, èyí tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni ó jẹ́ fún Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa, láìpẹ́ yìí ó mà ní Lọlá Àlàó ti jáde láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Ìyábọ̀ Òjó. Ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí èyí tí a kò mọ̀ nípa Ìyábọ̀ Òjó. Ó sọ̀rọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ nípa bàbá Ìjẹ̀ṣà. Ó sọ nǹkan tí ó ṣẹlẹ̀ nípa ti Mohbad. Arábìnrin yìí sọ̀rọ̀, ó ní wípé nígbà tí bàbá Ìjẹ̀ṣà ti ń múra láti wá sí ìlú òyìnbó èyí tóun náà ń gbé, wípé òun sì ti sọ fún wípé kò sí wàhálà o, kó máa bọ̀. Pé ṣùgbọ́n nígbà tí bàbá Ìjẹ̀ṣà pé òun wípé wọ́n máa fi ọlọ́pàá mú òun, wọ́n mú òun lọ ilé ẹjọ́, òun bá pé ké pàjáre síta, òun pè Ìyábọ̀ Òjó wípé kó jọ̀ọ́ kó bá òun ran bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ o, kó má jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà lọ sí ọgbà ẹ̀wọ̀n. Pé ṣùgbọ́n nígbà tí nǹkan tí ó ṣẹlẹ̀ gangan tí ó jáde, tí Ìyábọ̀ Òjó gbọ́ wípé níṣe ni bàbá Ìjẹ̀ṣà fi tipátipá tó fi bá ọmọ kékeré lò pọ̀. Ó ní wípé ọ̀rọ̀ yìí ló bí Ìyábọ̀ Òjó nínú o, wípé kẹ́nikẹ́ni má ṣe bínú sí Ìyábọ̀ Òjó nítorí àbíyamọ gidi ni. Àbíyamọ tí kì í fẹ́ kọ́ ọmọ mi kí ó sunkún, tí kì í fẹ́ kán pa ọmọ mi lẹ́kún. Ó ní wípé nígbà tí Ìyábọ̀ Òjó gbọ́ ọ̀rọ̀ yìí, ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó máa ń bí Ìyábọ̀ Òjó nínú gidi gan. Ìdí rèé tí Ìyábọ̀ Òjó ṣe gba ọ̀rọ̀ yìí sórí bí ẹni tó ń gbàgbà ọtí. Ó ní wípé Ìyábọ̀ Òjó kì í ṣe èèyàn burúkú o, wípé èèyàn dáadáa ni, àbíyamọ gidi ni, ẹni tó ṣe sábà, ẹni tó ṣe sátọ̀ ni, ẹni tó máa ń jà fún yàn tí ó kì í fẹ́ kán fi ẹ̀gbin lọ̀yàn, tí ó kì í fẹ́ kán rẹ́yàn jẹ, ó ní Ìyábọ̀ Òjó. Wípé ṣùgbọ́n ó wá ṣe ní láàánú wípé gbogbo oore èyí tí Ìyábọ̀ Òjó ṣe òní wọ́n fẹ́ máa fi pa lẹ́kún, ni wọ́n fẹ́ máa fi bá Ìyábọ̀ Òjó jà, wípé gbogbo ọ̀rọ̀ tó ń lọ nípa Ìyábọ̀ Òjó irọ́ lásán ni o. Ó ní wípé kí àwọn èèyàn má ṣe gbàgbọ́ nítorí pé Ìyábọ̀ Òjó kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Ó ní wípé èèyàn dáadáa, èèyàn pàtàkì, èèyàn tó ṣe sá lọ bá, èèyàn tó ṣe fọ̀rọ̀ lọ, ó ní Ìyábọ̀ Òjó jẹ́. Ẹ̀yin èèyàn wa, ìyá wa Lọlá Àlàó ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó nítorí nínú fídíò tó ti ń sọ̀rọ̀ náà ló bú sẹ́kún. Ló ní wípé ó ti pẹ́ o tí òun ti mọ Ìyábọ̀ Òjó, òun sì mọ ipa tí ó kó nínú ayé òun. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan ni. Tó ẹ̀yin èèyàn, lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó, kí ni ẹ̀yin èèyàn lérò lórí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ rò wípé ọ̀rọ̀ tí ìyá yìí sọ nípa Ìyábọ̀ Òjó ṣé òótọ́ ni tàbí irọ́ ni, tàbí ó kàn wá àwáwí ni? Ǹjẹ́ rò wípé òótọ́ ọ̀rọ̀ ló sọ, àti wípé kí lẹ rò wípé Lizzy Anjorin yóò ṣe lórí ọ̀rọ̀ yìí tó tún jáde yìí? Bí ìyá yìí ti ṣe jáde láti wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó, ǹjẹ́ rò wípé yóò lọ lásán bẹ́ẹ̀? Ǹjẹ́ rò wípé Lizzy Anjorin ò ní fèsì padà lórí ọ̀rọ̀ yìí? Ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire, kí ẹ ní ọjọ́ tó dára o, ẹ̀yin èèyàn wa.